ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. àkọ́kọ́ ẹ jẹ́ ń kí wa wípé a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà fàní láti máa wò wá jákèjádò àgbáńlá ayé pátápátá ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ láti ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn yún bàbá wa ẹ̀gbọ́n wa bàbá Ṣèyí Olúwaṣèyí ti sọ wípé àwọn tó lọ́wọ́ nínú bí wọ́n ṣe fìyà tó yìí jẹ Portable tí wọ́n sì ṣe fọ́nrán rẹ̀ tí wọ́n gbó ojú rẹ̀ jáde tí wọ́n jẹ́ kó wà lórí ayélujára fún àwọn èèyàn báyìí wọ́n ní wọ́n fojú wọn kàtà òfin. bẹ́ẹ̀ ni láìtẹ́ tí wò ó pé kí ni Portable ṣe pé yóò jẹ̀bi àbójàre. ẹ kú dédé àkókò yìí níbi owó tẹ̀tí náà àǹfààní àti máa wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rèé tí tẹ fi ń gbọ́ wá kò ní di láṣọ ọba mi òkè. àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹkún òṣè kò ní ya létọ̀ wá wá. ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ẹ like ẹ comment ẹ share ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Portable. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń gbé ọ̀rọ̀ kan jáde wípé Portable wò wípé ó ti tójọ́ mẹ́ta díẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ òun tí wọ́n ti pariwo orúkọ òun síta ìdí nìyí tí ó tún fi mọ̀ọ́mọ̀ ṣàṣemọ́sí. ṣé ẹ gbàgbé ní bíi ọjọ́ mélòó kan sẹ́yìn tí Portable Ọmọlálọmí Òkìkíọlá yìí tí ó ṣe fọ́nrán fídíò bínú yàrá ẹ̀ bó ṣe rí níbi tí a ti rí oríṣiríṣi àwọn gbá nǹkan lóríṣiríṣi ǹṣọ́ra igbá ajé ọṣẹ tó ṣàfihàn bí yàrá ẹ̀ ṣe rí tó dàbí ìgbàlégún tó dàbí inú yàrá bọ̀rìṣà tó dàbí inú yàrá babaláwo. láwọn èèyàn ti sọ pé oníbàárà Portable ń bólè bọ̀ o fúnra rẹ̀ ló ṣe fọ́nrán fídíò yẹn o. ẹ jẹ́ kí n máa fún yín ní fọ́nrán fídíò yẹn máa jẹ́ kẹ́ wò ó. ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ kí àwọn ọ̀rọ̀ yẹn kí ẹ kọ́kọ́ lọ wo fọ́nrán fídíò yẹn náà níbi tí ó ti ṣe àfihàn yàrá ẹ̀ bí ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ń bẹ nínú yàrá ẹ̀ ẹ lọ wo fọ́nrán fídíò yẹn náà. inú yàrá Portable gan lẹ̀ ń wò yìí àwọn ni wọ́n fi inú yàrá wọn wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n dẹ̀ fi sí orí ayélujára oríṣiríṣi gbogbo igun nínú yàrá tó ń sùn gan ni wọ́n ṣe fídíò ẹ̀ fún wa orí ibùsùn wọn lẹ̀ ń wò yìí bẹ́ẹ̀ sì ni ajé olókùn tí wọ́n gbé sínú yàrá àti àwọn nǹkan mìíràn òun náà lẹ̀ ń wò yìí. a kò tilẹ̀ mọ ohun tí ó dé tí Portable ṣe ń ṣe rẹ́kọ́ọ̀dù yìí tí wọ́n fi sí orí ayélujára gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí oríṣiríṣi nǹkan ló wà ní inú yàrá wọn. wọ́n tún tẹ̀síwájú láti fi abala mìíràn hàn wá a kò mọ ohun tó dé o kí Olúwa kó bá wa wà pẹ̀lú wọn o àmín. ẹ jẹ́ kí yín káàbọ̀ láti bẹ̀
ṣẹ́rí láti ìgbà tí Portable tó ti ṣe fọ́nrán fídíò yìí síta lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò pé nǹkan kan máa tẹ̀yìn fọ́nrán fídíò tó ṣe ló máa tẹ̀yìn ẹ̀ jáde. Should I tell you wípé kì í ṣe fọ́nrán fídíò yìí o, ọ̀rọ̀ ìjà tó wà láàrin òun àti ìyàwó ẹ̀ eyín Àṣàbí Simple eléyìí tí ó ń ṣe skit tó tún ṣe fíìmù òun ló fà á, òun ni Àṣàbí ló lọ mọ́lọ́pàá wá gbé Portable. Ọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ náà sọ màá mú fọ́nrán fídíò ẹ̀ náà wà ń ta màá mú wá fún yín náà kẹ́ wò ó. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ sọ o, nínú ìgbéyàwó wọn sọ wípé dandan gbọ̀n kí kéèyàn wà nínú ìgbéyàwó o. Tí ìgbéyàwó tó bá jẹ́ pé kò jáde nínú ìgbéyàwó ẹ̀ jáde ńbẹ̀. Àṣàbí Simple ó sọ ní sọ wípé òun fi ìgbéyàwó yìí ṣe Portable láàánú ni o, irọ́ o, kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Tí ò bá ní nǹkan tí wọn náà ń dúró tì, tí ò bá ní nǹkan tí wọn náà ń jókòó tì, ò ní jókòó tì Portable. Àìmọye ọkọ àbí ìyàwó àwọn celebrity ni wọ́n ti fira wọn lẹ̀ o. Wípé wọ́n gbà nǹkan kan ó wá ń dùnnú mọ́ ẹ. Bí iná ò bá wọ̀ ẹ́ fira yín lẹ̀ náà. Èmi ò tẹ́ rí kókó ọ̀rọ̀ dìmú nínú nǹkan tí Àṣàbí Simple sọ. It's not that I'm siding Portable. No. Ṣùgbọ́n bàbá jọ ń nájà yóò bá bí ọjà wọn ò bá gbà kó gbà kó dìjà ní. Kó gbà kó dìjà ní. Ìtẹ́ wá ní jù lẹ́ni tẹ́ ní jù lọ́la tó Àṣàbí Simple wá sọ pé ó máa ń sunkún òun wish káwọn èèyàn máa rí bó ṣe máa ń sunkún fún òun kí ni òun dẹ̀ fẹ́ ṣe ó ti sọ fún òun wípé òun ti ya wèrè rí ó dẹ̀ máa ń sọ òun díẹ̀ òun dẹ̀ bímọ fún un tí ìyẹn wà nú ọ̀rọ̀ ni ìyẹn wà nú ọ̀rọ̀ máa fún yín ní fọ́nrán fídíò níbi tí Àṣàbí Simple tó ti sọ̀rọ̀ jáde nígbà tí wọ́n wá ó mẹ́jọ lọ sí police station yẹn wọ́n wá mú ní police station there is this principle tó ṣe ẹ̀ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n bá mú àwọn afurasí they call them afurasí nítorí wípé iṣẹ́ ìwádìí ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n bá rí iṣẹ́ ìwádìí tó fìdí ẹ̀ múlẹ̀ gan ilé ẹjọ́ ló ní right àti proclaim èèyàn gẹ́gẹ́ bí criminal àṣọ ọlọ́pàá anybody tí wọ́n bá mú suspect ní tó bá rí èèyàn lọ́wọ́ ẹ̀ báyìí suspect ní ilé ẹjọ́ ló ní agbára láti sọ pé ó dá o ẹ̀rí tẹ́ fi múlẹ̀ yìí kì í ṣàfurasí mọ́ ọ̀daràn pọ́nbélé ni kò sì wá sí àṣẹ mọ́ tẹ́lẹ̀ ńgbà yẹn wọ́n pe àwa oníròyìn níbi tí wọ́n ti máa ṣe àfihàn ojú àwọn afurasí yẹn àyà fídíò wọn àyà fọ́tò wọn àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wọn àgbé máìkì sí wọn lẹ́nu kí ló wá fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí ó ṣe fún ẹ lẹ́yìn ìgbà tó bá ti sọ gbogbo kò fẹ́ kọ́ dáríjì òkèlè ṣùgbọ́n nísìn kò sí àǹfààní yẹn mọ́ even a suspect nítorí pé wọ́n sọ pé afurasí ni wọ́n ò gbọ́dọ̀ gbé fọ́nrán ojú wọn síta not to talk of video ẹ wá mú Portable nìyẹn ó wà ní police station with handcuff lọ́wọ́ ibi tó wà yẹn fi wọ̀n wípé police station ló wà ó fi wọ̀n gbangba wípé police station ló wà pẹ̀lú handcuff lọ́wọ́ ó fi wọ̀n wípé wọ́n ti tọ́jú ẹ̀ gan tó fi lè máa sọ pé bàbá òun ti kú tẹ ẹni tó ní bàbá láyé wọ́n wá tún ń ṣe fọ́nrán fídíò on fídíò ẹ̀ wọ́n fídíò ẹ̀ a gbà wípé ọ̀pọ̀lọpọ̀ ìwà Portable kò dáa ṣùgbọ́n ṣé ọlọ́pàá náà mọ̀ọ́mọ̀ fẹ́ bà kárí ẹ̀ jẹ́ ni but thank God mo gbóṣùbà káre fún PRO wa ní ìpínlẹ̀ Ògùn ní gbogbo ìgbà tí wọ́n bá ń wá sórí ìkànnì rédíò wa tàjọ máa ń nọ́rọ̀ sọ no mo rí i pé làákàyè náà ń bẹ lórí wọn gbogbo àwọn àlàkálẹ̀ wọn náà ń ṣiṣẹ́ ìwádìí lórí ẹ pé àwọn á dẹ̀ rí wípé àwọn tó gbé tó yẹ àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ kí fọ́nrán yẹn jáde tí wọ́n jẹ́ kí ojú afurasí jáde àwọn fojú wọn kàtà òfin. Police now have the right
to protect the suspect. Wọ́n fojú wọn mọ̀ mọ́ mélòó lẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú newspaper tẹ́ ti rí. You will just see is either the picture of police tàbí the commissioner of the state, commissioner of police, ọlọ́pàá ìpínlẹ̀ tó bá jẹ́ tí issue bá ti ṣẹlẹ̀ pátápátá ẹ̀ tàbí ọ̀rọ̀ picture IG tàbí kẹ́ máa rí picture wọn PPR. Ìgbéyàwó ò lè mọ́ lásìkò tá a wà yìí. Kó gbà kó dìjà mọ́ ọ lọ. Ọ̀rọ̀ Àṣàbí Simple yìí àwọn àti Portable yìí ń ṣe lemọ́ tọ́rọ̀ yìí ò bá dẹ̀ wọ̀ kó ní kálukú fira yín lẹ̀ náà. Kẹ́ fira yín lẹ̀ ìwọ́n ń ṣe fíìmù Portable ń kọrin tẹ́ bá ń fira yín ṣe yẹ̀yẹ́ gbangba. Ẹ̀ ń fira yín ṣẹ̀ sí gbangba tó lérò pé ọtúmọ̀ mọ̀ fi bóyá wà yẹn tí Portable bá tún kú wọn bẹ́ẹ̀ á tún wá tún rìlíìsì fíìmù á tún wá rìlíìsì orin. Gbogbo ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ irú tó sọ pé bàbá òun ti kú òun ò léèyàn Ọlọ́run lòun ni á tún wá fi rìlíìsì orin. Tí wọn náà fi tiẹ̀ lọ fi rìlíìsì fíìmù ni. Èmi ò rí sí gbogbo ọ̀rọ̀ Portable àti Àṣàbí Simple yìí is a very simple word gẹ́gẹ́ bí ìnagijẹ rẹ̀ ṣe rí ni. Ṣùgbọ́n inú mi dùn fún ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbé. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ti Ogun State Police Command fúnra wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ tó jẹ́ tí ò jẹ́ kó ní kí ó ní ó ń yà kí ó ṣe gbogbo ẹ̀. Ẹ lọ́wọ́ fọ́nrán fídíò ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Àṣàbí Simple fúnra rẹ̀ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tó ń fúnra rẹ̀ tó sọ kẹwàá gbọ́ ọ̀rọ̀ Portable náà fúnra ara rẹ̀. Tẹ́ ẹ bá ti gbọ́ ẹ má gbàgbé o ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ sì ní nǹkan tàbí kejì láti bá mi sọ fún ìpolówó ọjà iná àǹfààní àti pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tún bọ̀ lójú amóhùnmáwòrán yín yìí. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òye lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi olómi ọgbọ́n náà èèyàn pé mi ọmọ ara kiri mímọ̀ ju méjì ọmọ ẹrú rẹ̀ sí ẹ̀kọ́ kìí sọ. Ó yá ẹ wá lọ wo Àṣàbí Simple àti ọkọ ẹ̀ Portable kẹ́ lọ́wọ́ ara tí wọ́n dá. Kí la tí ìfàlọ́fàbọ̀ ó tì mí ó gbá etí mi ó yọ àáké. Káwọn àbúrò mi palẹ̀ mọ́ fóònù ká máa lọ lé wa àfẹ́ wà lákúkú ti ṣọdún ayọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní fàáké gba fóònù lọ́wọ́ wọn. Normal wọ́n yẹn máa rò pé kí ni mò ń dúró ṣe pẹ̀lú ẹ̀ o lọ́ọ̀fù mi kí ni kan mo wish kọ́ ọmọ tó yẹ máa ń ké. Ṣábíàmọ́ lèmi náà náà báwọn ènìyàn ṣe máa ké tó máa sọ fún mi pé òun ti ya wèrè rí òun ní mental issue o ó máa ń sọ òun wò lẹ́kọ̀ọ̀kọ́ o màá jẹ́ rò pé àjẹ́ kí n tì síta ṣé bàbá àwọn ọmọ mi kọ́ ni àbí kí ni mò ń sọ ṣé mo mọ̀ pé ó ti ya wèrè rí kí n tó fẹ́ ẹni ṣebí létà tó fẹ́ pa mí tí mo kó jẹ́ sáfẹ́ mi náà ló ṣe ń padà sọ fún mi pé kíní yẹn máa ń sun ẹ́ wò ni tá bẹ̀rẹ̀ sí ní ṣe prayer fún ẹ lọ́tún lósì ó máa sọ pé ẹ tó bá na àwọn kan àwọn family ò kì í sọ mo jẹ́ sọ fẹ́ wọn kì í ná mi sọ wá lọ station lọ fẹjọ́ sùn sí ó wá mátàmọ́ èmi ò tí ì rẹ́dí kóòtù ọ̀dà mo máa fi gbé ẹ torí woman right máa gbé ẹ fóònù mi tó wà lọ́wọ́ ẹ̀yìn kóòtù ló ti máa kó pàdé mi ó mọ ẹni tó ní ìnáwó mi kàwé lásán mi lọ́sànwó lóṣù lásán o tí bá gentle fún ẹ pé kí n máa respect àwọn ọmọ mi torí pé mo jẹ lólùbáwí ní mo kó wò lólùbáwí ìwọ ló ń bọ ogbon wọn lẹ́yìn ó sọ mo ti gbé ogbon àwọn àti mi gan ṣépè lẹ́nìí mo ti ṣe kíní kò kàn mí o mi sí lára àwọn fámìlì yín o ó wá lè wá tọrọ mi ni ó tọrọ mi náà ó yà wé. kí la tí ìfàlọ́fàbọ̀ ó tì mí ó gbá etí mi ó yọ àáké káwọn àbúrò mi palẹ̀ mọ́ fóònù ká máa lọ lé wa àfẹ́ wà lákúkú ti ṣọdún ayọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní fàáké gba fóònù lọ́wọ́ wọn àbúrò mi ọkùnrin ó gba lẹ́sẹ̀ lójú gbà tó dé station wọ́n ṣàrí ojú ẹ̀ wọ́n yálẹ̀ ojú ọmọ yẹn ò tí ì làdí sìn àbúrò mi obìnrin tó tẹ̀lé wúrà torí wúrà ò tẹ̀lé wa ó gbá etí ẹ̀ ó ló ti bú ẹrí ńgbà kan tá a jà ipò sọ̀rọ̀ sí ẹ lọ́ọ̀nláìn ó gbá etí ẹ̀ ó gba fóònù lọ́wọ́ ẹ̀ ìgbà yẹn tí mo fi ráyè escape tí mo fi lọ sá sínú inú ọ́fíìsì ẹ̀ mo tilẹ̀kùn wọ́n ló gbé gbá jáde odominú gbálẹ̀ làwọn àbúrò mi bẹ̀rẹ̀ sí ní pariwo ó lọ àkúrò ń bẹ tó ráyè sílẹ̀kùn fún mi ni mo fẹ́ máa lọ lé ni mo pàdé ẹ̀ lọ́nà ibi tí mo ti pàdé ẹ̀ lọ́nà ló ti fà mí ló yọ àáké tó ló fẹ́ ṣá mi mo pa kí ni àjọfà tó fi fẹ́ ṣá mi ló mú mi múgò mo múgò tán ló bẹ̀rẹ̀ sí ní pariwo àbáàkàyà kí ni mo mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn baálé ilé bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀sà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà àwọn tábàtì ẹ̀ wá rò pé kí àjọ má máa sanwó lọ online kí n kàn máa dákẹ́ fún ẹ kí n máa dákẹ́ pé kí n kàn ṣáà máa dákẹ́ fún ẹ torí wèrè tó ní ìwọ gan mọ̀ pé wèrè ò ní backup wèrè tó mọ call station ó ṣe gba station lọ kìkì ìgbà tó ń sinwin tó lọ ń sàṣẹ ò ṣe gba station lọ okay ó ní mo wá pariwo bà wèrè kọ́ ló máa rojọ́ wèrè kọ́ ló máa da tábàtì ìgbà páwọn ẹlòmíì
wọn kì í ronú wọn kàn tẹ̀lé ẹ tó bá ṣe dà báwọn kan ní làákàyè náà. Ṣé mo ti ever wá sí bá ẹ rí láì ṣe pé o ní kí n wá? Èmi tó yẹ pé ọjọ́ ọdún ayọ̀ mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn family mi. Ìwọ ló ń pè pé wà ń sad mood o ò rí mi kíni kan mo jẹ́ ní pé mo lọ sọ́dọ̀ dádì mi á lọ ṣọdún. Ó ní pé ṣé mi ní wálé ni mo ní mo ṣì bọ̀ ló ní kí n bẹ gbóúnjẹ ọdún wá mo jẹ́ lókè tí bá ti ń bọ̀ mo jẹ́ pé ẹ pé mo ti dé bá o olóhùn bọ̀ létà ó pé ó ní ká máa bọ̀ ń ta mo lọ bá ibi tó máa ń jókòó sí ń ta èmi àtàwọn àbúrò mi. Adébẹ̀ agbóúnjẹ fún ẹ tó bá ní baby love olóòlọ́rọ̀ mi tó pọ̀ lọ́wọ́ mo fẹ́ gbọ́ o torí mi ìdókó pamọ́ sí ẹ lọ́wọ́ mi ìtọrọ jẹ lọ́wọ́ ẹ rí mi ìṣe nǹkan àṣírí pamọ́ kankan sí ẹ lọ́wọ́ rí sọ ọ̀rọ̀ mi wo ló wà lẹ́nu ẹ ìwọ tó wà nọ́mbà 1 tí ó gbé ẹ àbí ṣó gbé ẹ ló gbé èrú tó tún gbé sọ ní àgbérùgbé sọ olórí burúkú aláàbọ̀ ara ìwọ tó yẹ pé ìkì lòun mú ẹ lọ lé ìyá Ọ̀ṣun títí tí kò tó róyún ní ni wọ́n tẹ́ pé ìkì sọ fún mi pé wọ́n lo pastel lisa torí pọ́kọ ẹ dò ó wá sọ pé olọ́rọ̀ mi lẹ́nu kí ló sọ ọkọ mi ni ti bá sọ̀rọ̀ fún nọ́mà àwa ń kọ́ tó wá ní pé kó má yanjú kéèsì mo fẹ́ kó lọ sẹ́wọ̀n torí wàhálà ẹ̀ ti pọ̀ jù mo jẹ́ sọ fún mo náà kì í calm down manager ẹ̀ gan ó ti sú wọn pọ́ sọ pé tó bá ti parí kéèsì gan àwọn ò fẹ́ bá ẹ ṣe mọ́ kí ni mo sọ jù bẹ́ẹ̀ lọ alábòsí olójú funfun yẹn alábòsí òṣì yẹn náà ó wá sọ fún yín lẹ́yìn ẹ wá pè ẹ wá blọ́ọ̀kù mi ẹ wá ń jáde wá rojọ́ fún yín tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ Ọlọ́run máa kọ̀ yín ni agbára Ọlọ́run máa kọ̀ yín ni àdàbí tó wáyé pé mo sọ nǹkan tẹ́ ẹ̀ sọ lókùn tó wáyé pé nǹkan tẹ́ ẹ̀ sọ ni mo sọ baby love ó máa ráàrí ayé ni tó bá ti ń da fún ẹ tẹ́lẹ̀ kò ní da fún ẹ mọ́ ṣó lórí burúkú ni yín ni ṣé ti ya wèrè ni èmi ò ṣayé jẹ́ ń dìbàjẹ́ mi níṣẹ́ ṣebí yahoo lọ́kọ ẹ olórí burúkú ṣé EFCC gbọ́dọ̀ gbọ́kọ ẹ tẹ́ fi record label bójú aláyé bàjẹ́ níwọ náà níwọ apanilẹ́kúnjayé àbò òkú Portable kì í sọ gbẹ̀ fún mi ṣọ́ ara ẹ má wà o má wà rárá. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kalẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbúrẹ́tẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.